sir. Now, hello. Now, Honorable Yepe, sir. Say it, sir. Now. Hello, sir. Now, orúkọ tèmi ni Ridwanullah Abolore, sir. Kílẹ̀. Orúkọ mi ni Ridwanullah Abolore. Okay. Yes, sir. Mo rí lecture yín kan, sir. Mo wá ní ìbéèrè kan tí fẹ́ béèrè lọ́wọ́ yín, sir. Now. And again, gẹ́gẹ́ bí a well-concerned Muslim, tèmi jẹ́, tí mo dẹ̀ ń gbé ní United States of America, sir. Tàdéjọ́ lólùfẹ́ tí yín náà, a máa ń gbọ́ lecture yín dáadáa, ṣàlùsàn, sir. Àdèmọ́ pé you are a legal practitioner as well. So, kọ́lọ́ bá a ṣe dáadáa fún yín jù bẹ́ẹ̀ lọ, inshallah. Now, ìbéèrè tí fẹ́ béèrè, sir, ó máa wàrántì pé kí n rìkọ́dù ẹ̀ fún àwọn tó jẹ́ well-concerned lover of truth as well. Ṣé wà okay pẹ̀lú yín, sir? Go ahead. Ẹ ṣeun, sir. Now, ìbéèrè yẹn ni pé, sir, tí family bá wà tó jẹ́ pé èèyàn wá lóun fẹ́ join family àbí òun fẹ́ belongs to that family, ẹ jọ ṣé ẹ̀ṣẹ̀ wà nínú yẹn, sir? Pé kí n join family yẹn. Bẹ́ẹ̀ ni, kì í ṣe èèyàn family yẹn o, kò belong sí family yẹn tẹ́lẹ̀, but ó wá fẹ́ bíi pé ó fẹ́ kàn adopt òun àbí kó fẹ́ join, ó fẹ́ parapọ̀ mọ́ family yẹn pé family lòun fẹ́ máa jẹ́ ǹsìn. Ǹjẹ́ ẹ̀ṣẹ̀ wà nínú yẹn, sir? Ṣé ó fẹ́ kàn adopt òun as a child or as what? Yes, as a child or as one of the family member tí ó belong sí tẹ́lẹ̀. Òun kọ́ ló máa sọ bẹ́ẹ̀. Somebody in the family tó mú láti ṣiṣẹ́ Ọlọ́run ló lè adopt èèyàn. Adoption is allowed in Islam. Nítorí látara pé a máa ṣe dáadáa sí ṣẹ́gẹ̀. Bẹ́ẹ̀ sà. Ẹni yẹn ò lè ẹ́bà jẹ́ orúkọ family in Islam. Masha. Kò lè jẹ́ ẹ̀rí pé orúkọ bàbá èèyàn lèèyàn máa ń jẹ́. Bẹ́ẹ̀ni. Even ká máa tọ́jú ọmọ. Oye ń sin orúkọ bàbá ẹ̀ náà lórí ìkàmá jẹ́. Àwa fẹ́ tọ́jú ẹ̀ láti wo àlùjánnà ni, a fẹ́ tọ́jú ẹ̀ láti rí ọ̀nà Ọlọ́run. Bẹ́ẹ̀ni. Ẹ mọ̀ pé ọmọ bíbí nìdùnnú àwọn èèyàn nílé ayé, àmọ́ ọmọ títọ́ gbọ̀ngàn lórí eré àlùjánnà. Bẹ́ẹ̀ni. So nǹkan tó máa ń fa associating with those who are not biologically members of the family is just to serve Allah through charitable disposition towards them. Àgbẹ̀máṣe dáadáa sí wọn. So nǹkan tó kàn wà níbẹ̀ ni. Ṣùgbọ́n èèyàn ò gbọ́dọ̀ kàn sọ pé mo fẹ́ lọ di member family báyìí. So yẹn kò bófin mu. Ẹgẹ́ fún so even all over the world, no money could prove is it your family or your friends. Because only say that as the friend, only say that as the neighbor, only say that as the orphans, the poor. But family has to do with biological relationship. Yes, the other aspect of it is like a marriage is being a worker. That's how somebody can join the family. Okay. Again. Bene, sir. Sir. Now, ẹlẹ́kejì ibẹ̀, sir. Ẹni tí ó wá belong sí family kan tí a dẹ̀ padà ń rí ẹ̀rí pé kì í ṣe ara family yẹn, pé kò belong sí family yẹn rárá, tó wá padà dín pé bí ọ̀nà kan sí kejì ó wá claim n tó jẹ́ belongings àbí tó jẹ́ bí nǹkan ní inú ẹbí yẹn, ǹjẹ́ ṣé ò sí ń bẹ̀ yẹn, sir? Ẹ̀ṣẹ̀ wà náà yẹn, èèyàn ò ní right. Ẹ̀rí nínú ọ̀rọ̀ property. Bẹ́ẹ̀ni. Lọ́wọ́n bá ti pín gbogbo property. So ẹ bá dẹ̀ gbogbo pín property. Biological relationship nìkan ló fi pín. Tani lágbájá bí, ta lọ mọ, tani ìyá, tani bàbá, ta lọ kọ, ta la ìyá, ta lọ ẹ̀gbọ́n, ta la àbúrò. Nìkan náà fi pín. So ẹnikẹ́ni ò lẹ́tọ̀ọ́ nínú Islam láti wá sọ pé mo fẹ́ jogún látara pé mo wá join wọn ó yẹ ń sìn láti ta kò fẹ́ síbù. Okay, sir. Ìmọ̀ àwọn nílùú àgbà tó jẹ́ pé family ni wọn tún lẹ́tọ̀ọ́ sí property yẹn nítorí pé àwọn family kan wà. Tí ọmọ bá wà ọmọ ò lè jogún.
ẹ ti understand. bẹ́ẹ̀ni sà. bí bàbá wà bàbá ò lè jogún. tó gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ká tẹ̀sẹ̀ má wàá sọ ẹni tí ò wá tiẹ̀ ní any biological relationship kò lẹ́tọ̀ọ́ láti nínú ẹ̀rọ bí yẹn. ẹ ṣeun gan sà. náà n tó mú mi béèrè yìí sà because gẹ́gẹ́ bí ẹni tó bá mọ̀ yàn tó dẹ̀ mọ̀ pé àfáà lẹ́ni yẹn tó sì mọ̀ pé olùṣe dáadáa ni tó ń mọ̀ wọ́n lẹ́ni tí ń lọ tó ń bọ̀ tó máa ṣe wáàsí dáadáa kódà mo ti mo wáàsí yín sìn ó ti pẹ́ díẹ̀ ṣe understand tí n bá rí nǹkan tó fẹ́ dàbí kọ́tọ̀wù níbi nǹkan tí èèyàn bá ṣe èmi ò ń feel like pé kí n jẹ́ kó slide mo máa ń make sure pé kí n pé ń tàn kí n béèrè lórí ẹ̀ bí ó bá possible tó ń tàn bá reprove fún mi fine tó má dẹ̀ sọ pé ó kù díẹ̀ káàtó lóòótọ́ màá ṣàtúnṣe which is okay. n tó fà á tí mo fi ń béèrè yín lọ́wọ́ yín sà ni pé nípa ọ̀rọ̀ kan tẹ́ sọ lọ́dọ̀ ìmáàmù Ògbómọ̀ṣọ́ some years back or recently dẹ̀ ni mo rí fídíò yẹn sà. fídíò yẹn ó bọ́ sí ẹni pé n tẹ́ sọ ń bẹ̀ ni pé ìmáàmù Ògbómọ̀ṣọ́ ẹ̀yin ilé ayé lára tẹ́ ẹ bá lọ ilé ẹjọ́ a máa nà yín pa. ẹ sọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ nítorí àfa tèmi fi wá ń béèrè yẹn ni pé ńgbà tèmi consult àwọn ilé ayé lára tó jẹ́ àwọn ọmọ ilé ayé lára wọn làwọn ṣe meeting uncountable meetings láti lè jẹ́ kí imam tọ́lẹ̀ kọ́lọ́n ṣe dáadáa fún wọn wípé kan prove paternity bọ́n ṣe jẹ́ ọmọ ilé ayé lára tó fi wá claim imamship tí ilé ayé lára tó jẹ́ pé ilé ayé lára ló yẹ kó jẹ́ nílùú Ògbómọ̀ṣọ́ ṣe àgbọn ṣe understand sir. mo dẹ̀ pé ìmáàmù tọ́lẹ̀ àfúnra ara mi ṣùgbọ́n unfortunately wọ́n láwọn ò fẹ́ sọ̀rọ̀ ẹbí àwọn pẹ̀lú anybody of which that is his own which láti má bá anybody sọ̀rọ̀ nípa family wọn. bọ́n ńgbà tí ẹni tó jẹ́ kan nú ara family yẹn tèmi pé ó jẹ́ kí n máa mọ̀ gan wípé ìyá tó bí ìmáàmù wa tọ́lẹ̀ wọ́n láwọn ò bí ọmọ kankan sílé ayé lára bèlèntàsé yóò wá jẹ́ ìmáàmù tó tọ́ sí ilé ayé lára láti claim ọmọ ayé lára ṣe understand sir. so ǹgbà tẹ́mi gbọ́rọ̀ yẹn mo á rí pé lẹ́kùn díẹ̀ ká tó ọ̀rọ̀ yìí gan àwọn ilé ayé lára gan ló tọ́ sí ẹni tí ó sú ìmáàmù tọ́lẹ̀ látara pé wọ́n wá claim paternity tán belong sí láti gba ipò tí ó belong sí paternity yẹn lèmi fi ní màá pè yín sà láti béèrè àwọn béèrè yẹn lọ́wọ́ yín because right now ó ṣì wà lórí program tí mo ṣe ṣe ní ìjẹta àbáná dẹ̀ ni lórí pé n táwọn ẹni yìí sọ rèé o nípa family yìí o n tó bá sọ rèé o kán lọ túnṣe o kì í ṣe pé ọba fẹ́ yọ ìmáàmù tọ́lẹ̀ o kò dẹ̀ ń ṣe pé bí ọba ń bá ìmáàmù yìí jà o ṣùgbọ́n àwọn ẹbí níwọ̀n lè prove paternity bọ́n ṣe jẹ́ ọmọ ilé ayé lára bèlèntàsé ìyá wọn gan láwọn ò bí wọn sínú ẹbí ayé lára. so ǹgbà tẹ́mi rí fídíò yẹn tí mo dẹ̀ mọ̀ pé well concerned muslim lèmi tí mo dẹ̀ jẹ́ olódodo èèyàn tí mi ń fẹ́ kí wọ́n dà nǹkan pọ̀ mọ́ra wọn mo dẹ̀ fẹ́ dáadáa fún yàn ni mo fi rí fídíò yẹn mo fi ní màá pè yín ká ṣàlàyé fún yín ká dẹ̀ bí yín láwọn ìbéèrè yẹn sà. so ọ̀rọ̀ mi nìyẹn sà. alákọ̀ọ́kọ́ ni pé nínú Islam ìdílé ẹbí kan náà fi yan imam nínú Islam ẹ lè rí as a condition for imamship membership of a particular family. kí ló fà á ni wípé Ọlọ́run náà mọ̀ wípé ó ṣeé ṣe kí gbogbo ìdílé kan kí wọ́n yọ ẹlẹ́bọ àwa nítorí pé ìdílé yẹn ló kàn ká gbé ẹlẹ́bọ síbẹ̀. ẹlẹ́ẹ̀kejì ni wípé mọ́ṣáláṣí tẹ́ ẹ rí yẹn ìdílé ayé lára kọ́ ló kọ́ mọ́ṣáláṣí. téèyàn bá tún wá jẹ́ pé òun ló kọ́ mọ́ṣáláṣí ẹ máa gbọ́ tó bá yẹ pé àwọn ni wọ́n kọ́ mọ́ṣáláṣí níjọ́ tán bá ti tẹ́wọ́ gba £1 tó ń pè ní fífẹ́ bí lè láì. ó yẹ ń sìn níbẹ̀ supreme court ní kì í ṣe tiwọn mọ́ ó ti di ti gbogbo ayé. so personal wọn kì í personalize mọ́ṣáláṣí débi pé ọba àdúgbò lè personalize ẹ̀. níjọ́ tẹ́ bá ti lè sọ pé ẹ tẹ́wọ́ gba £1 níbẹ̀ lówó donation èyí sọ ilé fún yín àti lọ́ọ̀yà bẹ́ẹ̀ ń sìn á jẹ́ pé gbogbo ẹni tí ń wá síbẹ̀ wọ́n ti di dìrónà lára àwọn a máa wá ní aṣojú anyway ìyẹn náà wà lẹ́gbẹ̀ẹ́ kan tẹ́lẹ̀ ẹgbẹ́ lọ́wọ́n gbàgbọ́ ọ̀rọ̀ ara ti yín nìkẹ́ mójútó tó yẹn ń sìn. ẹ rí
ọ̀rọ̀ ẹbí Ayélára ẹni tó bá ní interest tó yẹn ń gùn ó gbọ́dọ̀ lọ jókòó ti gbogbo wọn, á jókòó ti ìmáàmù Ayélára, á jókòó ti gbogbo àwọn tó kílèmù pé ìmáàmù yìí ọmọ Ayélára ni, á dẹ̀ lọ bá wọn tó sọ pé kì í ṣe ọmọ Ayélára, oníkálukú ó yẹ ń gùn up till now Ayélára ló ń jẹ́ o. Kẹ́lẹ̀ mọ̀ pé nínú Islam ní tó ń lè jẹ́ kẹ́dà sórí eré ń dọ̀gbìn dàlùkì àwọn òní kó mójútó ohun tó kàn ọmọ dàsí tí ò bá kàn. Àmọ́ tó bá ti jẹ́ ọ̀rọ̀ Ìsìláàmù gbogbo wa pátápátá la máa yànnà náà ẹ̀. Àwọn pọ́ìntì wo lòdì ń sọ oye ń sùn ṣùgbọ́n mi ò sọ̀rọ̀ ìfẹ́ inú oye ń sùn ìmọ̀ là á fi ń yànyàn ẹ̀dá kan ò wá lè dípò tí ìbáṣepọ̀ lọ́n ló fi sílẹ̀ oye ń sùn. Whether by mistake or that by error ni lágbájá bá ti di leader nínú Ìsìláàmù Ọlọ́run mọ̀ sí. Oye ń sùn nígbà Ọlọ́run sì mọ̀ sí wọn tí wọ́n bá ti sọ yìí pé wọ́n ń ṣe akitiyan lórí pé òun bí ẹ kó wà ń bẹ̀ òun kọ́ ló yẹ kó wà ń bẹ̀ kí làwọn afọ àmàwò kí ni qualification bí wọ́n fi ń ṣe ìmáàmù yẹn ló kàn wá. Oye ń sùn àwọn àwọn qualification bí wọ́n fi ń ṣe ìmáàmù gbogbo ẹ̀ ló pé sára ìpànìyàn. Tó ń dàbí ń ṣe ìmáàmù tó pèsè lára. Amadi Alábùs ìjọba bá mú kọ̀ǹdíṣọ̀n kan tó lọ́wọ́ lọ́wọ́ sí. Ìmáàmù kì í ṣe ìkílé kò dẹ̀ sí nínú ogún pínpín irú ìbéèrè fẹ́bi nìyẹn. Ẹ̀jọ̀dọ̀tàn ní òfin nínú pé wọ́n ń gbalẹ̀ ilé Ayélára àbí wọ́n ń pín aṣọ Ayélára àbí wọ́n ń tàn wọ́n yàrá ilé Ayélára. Mọ́ṣáláṣí ìlú ni mọ́ṣáláṣí ayé tó yẹn ti jẹ́ pé kò sí ẹnì kan nílùú Ògbómọ̀ṣọ́ yẹn nínú Ìsìláàmù yóò lẹ́tọ̀ọ́ àti ṣáájú ẹ̀wọ̀n níbẹ̀. Ìlú bá wa sọ yìí pé tẹ bá dẹ̀ rí ọba àná pẹ̀lú àwọn àṣà tí wọ́n gbé kalẹ̀ bẹ́ẹ̀ ọba àná ló pa arákùnrin yìí jẹ tó yẹn ní ká bá tẹ̀ sọ pé jẹ́ ká tẹ̀ bá ṣe. So ìgbà ọba yẹn wà láyé tó yẹ kí gbogbo wàhálà yìí ti yọ kọ́mọ kí ọba fúnra ara ẹ̀ tó fi síbẹ̀ kó lè yọ. Ọba yìí ò sí bẹ̀ mọ́ ọba mi wá dé ọ̀rọ̀ òṣèlú bẹ́ẹ̀ pọ̀ lórí ọba jíjẹ nílùú Ògbómọ̀ṣọ́ ó ní group tó ní kálukú support. Ẹ̀yìn àbábọ̀ ẹ̀ ló fa kí ló ní kálukú fẹ́ ṣe lórí emergency. Ọ̀rọ̀ yìí is deeply rooted in politics. Ẹ̀tọ́ bá sọ politics yẹn ẹ̀yìn àti ìgbà tó ń ti fẹ́ yan ọba ọ̀rọ̀ ti wà ń bẹ̀. Ìgbà ọba sì dé bẹ́ẹ̀ ọ̀rọ̀ náà tún tẹ̀síwájú. Bẹ̀tí tí ẹ káwa dúró lé lórí lẹ́nu tó bá jẹ́ pé ó ń fẹ́ kọ́lọ́hún ó dájọ́ léwu lórí. Má sọ ohun tójú rẹ̀ ò bá tó. Má bá wọn sọ pé lágbájá kì í sọmọ ilé lágbájá nígbà tójú rẹ̀ ò bá tó. Tó bá jẹ́ fún wọn ní kì í sọmọ ilé lágbájá tóun náà lóhun kì í sọmọ ọbẹ̀. Ó lọ́mọ ọbẹ̀ lòun àwọn gúrùpù kan sọ pé ọmọ ọbẹ̀ ni wọ́n tún jáde wọ́n wá fún ọmọ ọbẹ̀ ni bẹ́ẹ̀ làwọn kan sọ pé kì í ṣọmọ ọbẹ̀. Ọ̀rọ̀ yẹn ti kọjá tiwa o. Bàbá wọ́n ti wà ní ọ̀dọ̀ àwọn tí wọ́n lè rojọ́ ẹ̀. Àmọ́ ìtúkàn ara gẹ́gẹ́ bí àfáà òun lọ̀rọ̀ imamship àti mọ́ṣáláṣí. Nínú Kùránì nínú àdìsí àlọ́gbọ̀n Muhammad sàlá sorúkọ ìdílé kan lórí pé a fẹ́ yan ìmáàmù ta ló mọ Kùránì jù ta ló gbàgbọ́ yẹ́sìn jù wọ́n lè ti gbogbo rẹ̀ kalẹ̀ ilé Ayélára ò sí ń bẹ̀. tó jẹ́ bá gbọ́ pé mo sọ yìí pé táwọn Ayélára bá lọ sí kóòtù tó bá jẹ́ pé àwọn tí wọ́n kàn kírun ń bẹ̀ lásán lóye ń dì wọ́n bá sọ yìí pé àwọn náà lẹ́tọ̀ọ́ lórí ibi táwọn ti ń kírun ìjọba ó tẹ́tí sí wọn oyè ń dì kì í ṣe ó ti yàtọ̀ sí oyè ìdílé kì í ṣe oyè ìdílé gbogbo tọkọsọ yẹn wọ́n kàn mú gbogbo ẹ̀ mọ́ra wọn ni ọdún kẹrin tó ń lò ń bẹ̀rẹ̀ àti ìgbọ́ òṣùbà kan. ó yé mi sà ó yé mi gbogbo ń tẹ́ sọ sà ntí lára tí mo kàn fẹ́. àti ìgbọ́ òṣùbà kan tí ètò máa wá ní látara pé ká tọ́ni sọ́nà níbi ẹ̀sìn ká ṣàlàyé bí nǹkan ti rí fún yàn. fáyín ń gbìyànjú tiẹ̀. bẹ́ẹ̀ni of course but lára nǹkan tí èmi mo kàn rí nù ń tẹ́ sọ́ọ̀sì sà ṣe rí ẹni tẹ́mi bá sọ̀rọ̀ tó jẹ́ ọmọ ilé Ayélára yẹn tí mo dẹ̀ sọ fún pé ìjọ́ tó fẹ́ sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó fẹ́ sọ yìí àwọn èèyàn á gbọ́ o torí èmi ò dẹ̀ fẹ́ kó sọ nǹkan tí ò ṣojú ẹ̀ àbí tí ò rí bẹ́ẹ̀ ṣe understand sir ó dẹ̀ jẹ́ kí n mọ̀ pé kódà kí ọba yẹn tó lọ
kó tó ṣaláìsí làwọn ti ń gbégbèsè àti fẹ́ rí ọba ń pé ìgbà tí ẹni bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé rẹ̀ kò jọ mọ́ ọmọ ìlú yìí. Okay sir. wọ́n bá gbégbèsè ńgbà yẹn ṣọ́ba yẹn yọ ní ṣọ́ba yẹn. tó ṣẹlẹ̀ ni pé wọ́n jẹ́ kí wọ́n rí ọba yẹn àṣẹ́sì no kìtẹ́ ń ṣe kọ́ńtẹ̀ ìyọ́ là ń sọ bàbá kìtẹ́ ń ṣe ọ̀rọ̀ yìí yọ ṣe understand. n tẹ́mi kí ẹ̀ fún ni pé n táwọn ènìyàn kí ẹ̀ fún ni pé kì í ṣọmọ àwọn ọ̀dẹ̀ ní ni mo ṣe ń yan. àwọn kan náà máa sọ bẹ́ẹ̀ gbọ́ àwọn kan náà máa sọ bẹ́ẹ̀. mọ́mí ẹ̀gán lòun ò bí síbẹ̀ náà ló ń yàyàn lẹ́nu bàbá. náà. èèyàn kan bá ń sọ pé ọmọlé lágbájá ni èyí ọmọlé lágbájá wọ́n gbọ́dọ̀ ju kẹ́mi kẹta sọ bẹ́ẹ̀ kálẹ́mi kẹta kóòtù ló máa ń sọ kì í ṣe opinion tiwọn. kóòtù ló máa ń sọ ibùn àbímọ ń sìn ẹ̀mọ̀ kan máa ń ṣe DNA. Exactly. That might be proof paternity. Definitely. Exactly. I get here. Of course, yes. Yes, that's true. That's true. That's true. We hear me about. Because at the joy, you know, he who alleges must prove. Of course, bàbá jẹ́ mọ ọkọ tó tẹ̀ ń convince mi ni pé wọ́n ní mọ́mí ẹ̀gán láwọn òbí wọn sílé ayé lára tó ń yà mí lẹ́nu nìyẹn. ẹ mọ̀ pé obìnrin ló dẹ̀ mọ̀ bí wọ́n bímọ sí. ẹ mọ̀ kankan ẹ yẹ pé láti ìkan tí ò ní dáhìn láàmú. ok. ó ní nínú húsìn islam lè mọ rí tẹ̀lé mọ́láyà ni lára ń ta fi ń mọ èèyàn tó máa jó lóríire má dà sí ní tí ò bá kàn ẹ́. understand? So òun mo sọ wípé ó jọmọ kò jọmọ ìyẹn ò kàn wá. èyí tó kàn wá òun ní islam ìlú Ògbómọ̀ṣọ́. bàbá ẹ má bínú sà but tí ọ̀rọ̀ ẹbí bá ti ń fẹ́ fa wàhálà sínú ìsìlámù tó kàn wá a fẹ́ kán yan ẹbí kan náà. ẹ máa gbọ́ kò sí wàhálà kankan ẹ máa gbọ́ kò sí wàhálà ń bí kankan. ta ló fẹ́ kírun l'Ógbómọ̀ṣọ́ tí ò rírun kí. no kì í ṣe bí wọn rírun kí. l'Ógbómọ̀ṣọ́ tí ò ráwẹ̀ gbà. bẹ́ẹ̀ni. ta ló fẹ́ yan sàká l'Ógbómọ̀ṣọ́ tí ò rí sàká yàn. kódà àwọn tí wọ́n sọ pé wọn ò lọ́wọ́ sí ti ìmáàmù yìí àwọn náà yan máàmù wọn sì ń kírun. ìtàn pè lẹ́sìn nínú ìsìlámù. even ní Nàìjíríà tẹ́ bá gbọ́ freedom of religion oníkálukú ní freedom àti yàwèrè náà ń pè bẹ́ẹ̀. ṣé àmà mi léṣọ̀ tó béèrè tiẹ̀ kò dí tẹ́lẹ̀ ní ìlọ́wọ́ ó tán o. tó ẹ rí i pé wàhálà òde bá ìsìlámù àtọ́ọ̀lù. ẹ bá lọ wádìí ẹ̀ àwọn tí kì í ṣe mùsùlùmí náà máa ń wà nídìí wàhálà kí mùsùlùmí má ṣọ̀kan. ó yẹ tẹ bá lọ wò ó láti bẹ̀rẹ̀ tó kè ẹ̀rọ wá àwọn tí ì ṣe mùsùlùmí ń bẹ̀ ẹ̀rọ wá àwọn mùsùlùmí tó ṣe pé àwọn àlàyé ẹ̀sìn tí àáfàá yìí ṣe ò tẹ́ wọn lọ́rùn torí pé tó nílànà táwọn wà ó yẹ sí gbogbo wa la mọ ibi tó ní kálukú fì sí. bẹ́ẹ̀ ṣe ní kíní yìí ó ní kúlíyà ìwà lè ká fi òru náà ẹni tí ò gbọ́ lọ́n gbọ́ lára àbúrò máa ta ìtẹ̀lé ń bọ̀ tẹ̀lé kódà kó jẹ́ ìmáàmù ni o ní freedom láti mọ́ tẹ̀lé ẹ ní ìmáàmù mọ́ṣáláṣí ò lè yáde tí ò rí mu kí. làkúndínù kó wà ní ẹ̀dí ẹ̀ṣẹ̀ tèmi ẹ̀rí máa mú tọ̀hún òun náà ń ṣàṣojú ọba káàkiri ó yẹ ẹ̀sìn ẹ̀bùn ìdẹ́ ń sọ pẹ̀lú àlàáfíà kò sí wàhálà rárá nílùú Ògbómọ̀ṣọ́ kò sẹ́ni tó máa lóhùn orí wákàtí márùn tún níta wá ṣe láyé nìyẹn ìfẹ́ tó fẹ́ sòdodo tí òdodo sọ kò tẹ̀ sẹ́ni tó fẹ́ parọ́ tí òrí rọ̀ pa. ó yẹ ẹ̀sìn ìsìláàmù ọ̀gbẹ́ wàhálà kankan ò dé bá ìsìláàmù ṣùgbọ́n ẹnikẹ́ni tí ò bá ti dúró tòdodo òun ò mọ̀ rí wàhálà tó yẹ ẹ̀sìn ẹ mọ̀ ra àwọn alábòsí lọ́tún lọ́sì àmọ́ ibi tẹ́mi ń fẹ́ kí ẹ fi àtìkù tí ń sí nǹkan tí ó máa láàfíà bẹ́yìn gangan wọn náà ni pé inú ojú mi ò tó ọ̀nà tó má jẹ́ ìṣàlàyé rẹ o ṣúra kan ni o. bàbá èmi bàbá. wàlá takú mọ́ lẹ́sà lákàbí èlùm aṣọ tí ìmọ̀ rẹ ò gbé o. exactly nítorí pé ntọ́nà mi bí wá pọ̀. definitely bàbá exactly. ìmọ̀ràn tèmi ní fún ẹ̀yin tó dẹ́ mọ̀ mú láti ṣàlàyé kí ló fà á. ó yé mi wá. ìṣe wà ìyẹn tí mo ṣe ọkàn mi sì balẹ̀ ìpè alhamdulilayi
ọmọ ìyá wa gbogbo àtàjẹ́ mùsùlùmí agbọ́dọ̀ lọ fi ìfẹ́ hàn tó dodo òun ló fa gbogbo àtàǹṣe wá àti ní kàǹkà tá a bá gbọ́ pé wàhálà kan wà níbìkan ètò òdodo bẹ̀ là ń lọ dúró tì lóyún mi ò lọ sọ pé lágbájá ọmọ Ayélára kì í ṣe ọmọ Ayélára ní gbọ́ nínú wá àti mi tí mo sọ ni pé ìdílé Ayélára ìdílé kọ́ la fi yan ìmáàmù o wọ́n lè gba sínú advocate kó ṣàlàyé ẹ̀ fún wọn ìdílé kọ́ tó bá yẹ pé ilé Ayélára ni tọ́kọ Ayélára Central Mosque wọn ò gbọdọ̀ gbára àtàláyè kó kírun bẹ́ẹ̀ o tára àtàbá fi kírun jọ̀mọ́ pẹ̀lú yín ẹ má gbà kó dáwó síbẹ̀ o. wọ́n ní mọ́sáàsì ọba ni wọ́n tẹ̀ ní mọ́sáàsì ọba níbẹ̀ yẹn kì í ṣe pọ́n ìlú wọ́n ní mọ́sáàsì ọba ni ṣe understand tó jẹ́ ti tọba kọ́ ṣe understand láti ilẹ̀ wọ́n dẹ̀ ti ní bọ́n ṣe ń yan ìmáàmù. ẹni mọ́sáàsì tó jẹ́ ti ọba. bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bọ́n ṣe sọ. ẹni mọ́sáàsì tó jẹ́ ti ọba. bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ ti ní bọ́n ṣe ń yan ìmáàmù ń bẹ̀. òbí kan tó ń jẹ́ bẹ́ẹ̀ lábẹ́ òfin. ó yé mi abẹ́ òfin. ó yé mi bàbá bọ̀ wọ́n dẹ̀ ní. of course ó yé mi sà bẹ́ẹ̀ ni ó yé mi sà wọ́n dẹ̀ ní wọ́n ní bọ́n ṣe ń yan ìmáàmù nìyẹn. òfin kan tó ń pè ní mọ́sálásí ìsílẹ̀ ọba àti tó bá jẹ́ pé ọba nìkan ní kírun bẹ́ẹ̀ kò sì gba kọ́bọ̀ lọ́wọ́ ará àtàwọn ọ̀jẹ́ kára àtàwọn dá sí pètè mọ́ọ̀lù wọn ọ̀jẹ́ kára àtàwọn dá sí anything bẹ́ẹ̀ àwọn ni wọ́n ń ṣe é mọ̀ pé ìdí wọn ọ̀gbà kátẹ́wọ́ gba owó ọ̀fẹ́ kò láyè kankan donation lábẹ́ òfin ó ti yé mi sà gba donation to the public trust. ok sir ó yé mi sà so ká sọ pé tọrọ imamship yẹn. kódà mi ò lòdì sí gbogbo sísítẹ́ẹ̀mù táwọn èèyàn gbé kalẹ̀ káàkiri àmọ́ tó bá ti dọ̀rọ̀ pé ta ni yóò ṣáájú wa ìmọ̀lólà dín ní o. bẹ́ẹ̀ni sir then lastly. àtàbára àwọn ọba tí wọ́n lo ipò wọn dáadáa láti yan àwọn tí wọ́n nímọ̀ síbẹ̀ ẹ̀ máa rí pé kálukú máa ń kọ̀mẹ́ǹdì wọn. tọ́ba jẹ́ yan ẹlẹ́bọ síbẹ̀ àwọn èèyàn sì máa tó ti máa lọ kí wọn lọ́tọ̀ọ̀tọ̀. ó yẹ yín so controversy ilé Ayélára kọ́ ló gbé mi wá síbẹ̀ controversy the leader of the Muslims òun ló gbé mi wá síbẹ̀ ó yẹ yín mo tẹ̀ fẹ́ kí àwa mùsùlùmí ká dúró tí òdodo gbogbo à ń rojọ́ à ń ṣàlàyé fẹ́ nìkan ìjọ tá a bá ti láníyàn fọlọ́run la fẹ́ tẹ́ lọ́rùn ẹ rí i pé ìjà ò ní pẹ́ lórí igbá àmọ́ tó bá jẹ́ pọ́ mìíràn la fẹ́ tẹ́ lọ́rùn àti bẹ̀rẹ̀ iṣẹ́ kan tí ò lópin nínú ìkó wàhálà para ẹni. ẹ ṣeun gan nínú Al-Qur'ani. ọmọ èèyàn tá a fẹ́ tẹ́ lọ́rùn ọmọ kan náà dá wa ọmọ kan náà lè fẹ̀sán ẹni tó dá wa Allah ibi tó fèsì ní kẹjẹ àfìsì lórí òdodo. ó yé mi sà nínú Al-Qur'ani tí àjọ ké fúnra bàbá tẹ ké fún mi tá a dẹjọ ké bàbá Qur'ani yẹn náà sọ fún ọ ní wala talbisul haqqa bil batil wa taktumul haqqa wa antum ta'lamun. wala talbisul haqqa bil batil wala talbisul haqqa bil batil wa taktumul haqqa wa antum ta'lamun ní Suratu Baqara. Naam. ṣe understand ọlọ́run ní ká má da irọ́ pọ̀ mọ́ òdodo ká má dẹ̀ fòdodo ká má bò mọ́lẹ̀. ká má da irọ́ pọ̀ mọ́ òdodo. bẹ́ẹ̀ ni ká má sì. èwo ni irọ́. mò ń bọ̀ sà. èwo ni irọ́. mò ń bọ̀ sà ká má sì de òótọ́ ká má bò mọ́lẹ̀ tá a bá mọ̀ ṣe understand sà. ká má bò òótọ́ pamọ́. ká má fi pamọ́. èwo ni irọ́ èwo lòdodo tó wà fẹ́yìn. naam irọ́ tèmi rí nínú ọ̀rọ̀ tí ó ń ṣẹlẹ̀ yìí ni pé ìyá tó bí ọmọ gangan Ọlọ́run ò bí sílé Ayélára. Assalamu alaikum. ẹ má lọ sí rí àyẹn because ojú mi ò tó ń tẹ̀ ń sọ yìí. bẹ́ẹ̀ ni bàbá àwọn tó jú wọn tó. ẹ máa mọ̀ kí mò ń tẹ́tí gbọ́ yín látàárọ̀ torí pé à ń sọ ohun tó clear mi ò fẹ́ dá sí òkàn yìí. ìyá tó bímọ o bàbá tó bímọ o wallahu a'lam iwájú Ọlọ́run nìyẹn wà. ẹ má ó ní wala taqfu ma laysa laka bihi ilm má sọ ohun tí ìmọ̀ rẹ̀ ò rọ kiri ká rẹ̀ nítorí pé kí ni a bí ọ nípa nǹkan wọ̀nyí. ó yé mi. kò sẹ́ni tó wà ń bẹ́ ń bá wọn bára wọn sùn. bọ́ ìsìlámù dẹ̀ gbà. ìgbéyàwó ẹnìkan kò sí. bàbá ìsìlámù ó gbà wọlé. mọ lágbájá. bàbá ó yé mi bàbá ó yé mi but ìsìlámù mò ń bọ̀ sà. ìyẹn ti kọjá agbára tèmi àbá. bàbá mò ń bọ̀ sà ìsìlámù accept mò ń bọ̀ sà. ibi tẹ́ ẹ wọ̀ yẹn ó ti kọjá agbára. ó yé mi but ìsìlámù gbà wọlé ìsìlámù. ìjókòó pé
ta ló bí lágbájá. Ó yé mi. Ìmọ̀ ló làdé. Ó yé mi bàbá, ká tó ó yé mi, ká tó dórí ìmọ̀ yẹn. Ó yé mi sà. Ntí mo mean ni pé bàbá ó ti kọ́ di fóònù. Okay, kò sí wàhálà. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Ayyuha al-mustami'un al-kiram. Uhyikum bi tahiyyati al-islamiyya wa qul assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. Gbogbo ẹ̀yin ọmọ ìyá wa ní Islam. Àkójúmọ́ ọjọ́ ni. Ọlọ́run jẹ́ kí a ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé. Ọba tí ó ti ń fi Islam rọ̀ wá lọ́rùn, kọ́lọ́ máa yọ Islam kúrò lọ́rọ̀ wa. Tí gbogbo nǹkan bá bọ́ fún ẹ̀dá, tí Islam bá ṣẹ́kù fún, ẹni rẹ̀ ṣe ní níwájú Ọlọ́run. Kí Ọlọ́run ọba kó tó ń bọ̀ lé wa kún nínú ẹ̀sìn Islam, lójú ọ̀nà ẹ̀sìn Islam àti ìmánì wa. Fídíò kan tí afárọ̀dù online tí wọ́n post láìpẹ́ ni mo gbọ́, pàápàá jùlọ tó ní ṣe pẹ̀lú ìjomitoro ọ̀rọ̀ pẹ̀lú Honorable Hakeem Abdulateef aka Honorable Yepe. Òun ni mo wò pé ó yẹ kí n sọ̀rọ̀ lé lórí nítorí pé for a while tọ́rọ̀ Ògbómọ̀ṣọ́ ti ń lọ, mo decide láti keep quiet lórí ẹ̀, láti má sọ nǹkan kan nítorí pé al-haram bayyinu wal-halal bayyinu wal-batil bayyinu wal-hasan bayyinu. Gbogbo tó wù kó wà lórí ilẹ̀ ayé yìí, Ọlọ́run ọba ó ti tan ìmọ́lẹ̀ sí. Nítorí pé kí ni àkọ́kọ́ ìmọ́lẹ̀ tí Ọlọ́run kọ́kọ́ tọ̀ sí gbogbo nǹkan, òun náà ni ọkàn wa, ẹ̀mí wa. Kò sí nǹkan tí ẹ̀dá èèyàn lè ṣe láyé yìí àbí tó lè gbèrú ẹ̀ láyé yìí. Judgment kìíní yẹn ó ti wà nínú ọkàn ẹ̀. Ẹni tí ń parọ́ ó ti mọ̀, ẹni tí ń ṣàbòsí ó ti mọ̀, ẹni tó fẹ́ máa dọwọ́ rú ó ti mọ̀. Gbogbo nǹkan tó bá ti ṣẹlẹ̀ láyé yìí, òun náà ni ìmọ́lẹ̀ ti wà, bẹ́ẹ̀ náà ni òkùnkùn wà ńbẹ̀. Ṣùgbọ́n alhamdulillah, Dr. Abdulateef, that is Honorable Yepe, yàtọ̀ sí wípé wọ́n jẹ́ mùsùlùmí, wọ́n jẹ́ cleric, wọ́n jẹ́ preacher, wọ́n jẹ́ minister, doctor ni wọ́n, amòye ni wọ́n, tí kìí ṣe lójú ọ̀nà Islam nìkan. He is also a legal luminary, barrister to the core, tó dẹ̀ mọ òfin ní gbogbo ibi tí èèyàn mọ̀ ọ́n sí. Ṣùgbọ́n interview tó ní pẹ̀lú afárọ̀dù wọn láàyè, àwọn nǹkan kan wà ń bẹ̀ tí ó jẹ́ wípé wọ́n fi groove, tí mo dẹ̀ believe pé Honorable Yepe lóòótọ́ èèyàn lè ní kíní sympathy fún ẹnìkan ju ẹnìkan lọ, àbí kéèyàn ní ìbáṣe fún ẹnìkan ju ẹnìkan lọ. It's a fact, it's okay. Ṣùgbọ́n tó bá jẹ́ pé lórí ọ̀rọ̀ Islam tí wọ́n ń sọ yìí, pẹ̀lú ọ̀rọ̀ Quran tí wọ́n ń sọ yìí, lórí issue, èmi ò bá rọ Dr. Hakeem Abdulateef wípé kọ́kọ́ clean lórí ohun tí ó wà within the ambit of the Sharia. Kọ́ máa bẹ̀rẹ̀ àwọn nǹkan kan nítorí association wọn pẹ̀lú Imam Tolia. Kọ́lọ́n bá ṣe dáadáa fún Imam. Gbogbo ohun tó ń dẹ̀ ń lọ tó ń bọ̀ yìí, Ọlọ́run bá wa dẹ́kun. Bẹ́ẹ̀ ni. So máa àkọ́kọ́ nínú tí màá kọ́kọ́ pe àkíyèsí Dr. Abdulateef Abdulakeem sí, òun ni wípé institution
tó gbé ọ̀rọ̀ imamship Ògbómọ̀ṣọ́ jáde ó yẹ kó lè clear. Báwo ni mo dẹ̀ ṣe fẹ́ kó ṣe clear? Mo fẹ́ kó clear in the sense pé ṣé institution tó gbé imam Tọ́lá dé yẹn ṣé wọ́n agree pẹ̀lú ẹ̀ àbí wọ́n agree pẹ̀lú ẹ̀? Tó bá jẹ́ pé wọ́n agree lórí institution yẹn á já sí pé ní àwọn náà fara mọ́ wípé àwọn ìdílé tó ti ń jẹ ìmáàmù ní Ògbómọ̀ṣọ́ ó wà under constitution, be it traditional form or what have you, or in Islam. Tó bá fara mọ́ bẹ́ẹ̀, definitely imamship Alfa Tọ́lá will continue to be questionable or continue to be questioned lórí doctrine, lórí principles tí wọ́n fi yàn wọ́n yẹn, lórí institution tó gbé wọn dépò nìyẹn. And how do I mean? Tó bá jẹ́ wípé ìdílé bí wọ́n ṣe ti gbà á náà ni ó máa jẹ ìmáàmù yẹn, definitely ó yẹ kó wà di ọmọ ibo ni ìmáàmù Tọ́lá jẹ́. For the fact that pé èèyàn ń jẹ́ ayé lára like me kò sọ mí di ọmọ Ògbómọ̀ṣọ́. Tó bá tún sọ mí di ọmọ Ògbómọ̀ṣọ́ kò sọ wípé ìdílé ayé lára tí wọ́n fún ní imamship yìí ni mo ti wá. Across the world, particularly ní ilẹ̀ Yorùbá, even tẹ́ bá dé Ìlọrin àwọn tó ń jẹ́ ayé lára wà ń bẹ̀. Tẹ́ bá dé Èkó ayé lára wà ń bẹ̀. Tẹ́ bá dé Ògùn State ayé lára wà ń bẹ̀. So èèyàn ò sanwó di ọmọ Ògbómọ̀ṣọ́ tó bá tún á jẹ́ pé yes kò sanwó di ọmọ ìdílé ayélára ní ilẹ̀ Ògbómọ̀ṣọ́. Mo fẹ́ kí dókítà kọ́ clear ibẹ̀ yẹn nítorí pé Islam ni o kì í ṣe ẹjọ́ ayé. Kọ́ dẹ̀ máa ro dúdùn lọ síbẹ̀ yẹn. Kọ́ come clean. Kọ́ sọ fún wa kí ni position Sharia, kí ni position Islam lórí ẹ̀. Ṣùgbọ́n tí Imam Hakeem ò bá fara mọ́ institution tó gbé Imam Tọ́lá débẹ̀ yẹn tọ́bí lè pé ok Islam ìlú Ògbómọ̀ṣọ́ ló máa yan ìmáàmù wọn. Á já sí pé ní ìmáàmù Tọ́lá tún need àti step down because Muslim community in general at the beginning nígbà tí wọ́n yan ìmáàmù yẹn kọ́ ló yan Imam Tọ́lá. Imam Tọ́lá nìkan dẹ̀ ni kọ́ ni àfáà tó kájú ẹ̀ tó ṣó nílùú Ògbómọ̀ṣọ́. So tó bá ti mọ̀ wípé institution pé à ń joyè imam ní ìlú kan àbí whatever kan kò gbọ́dọ̀ lọ with the institution bí Ògbómọ̀ṣọ́ ṣe gbé kalẹ̀ nínú Sharia nínú Islam. Á já sí pé ní àwọn tí wọ́n jẹ́ lọ́yà tí wọ́n jẹ́ amòfin tí wọ́n sì mọ̀ ohun tí Sharia ohun tí Islam ń sọ tí wọ́n tún jẹ́ mùsùlùmí tí wọ́n jẹ́ stakeholder nínú issue yìí ó yẹ kó lè wá sọ fún Imam Tọ́lá pé ok ìwọ nìkan kọ́ ní àfáà ní ìlú yìí kúkú step down kí Muslim community ṣe wá pé àwọn tí wọ́n jẹ́ àfáà kí wọ́n ṣe interview fún gbogbo wọn. Tí Imam Tọ́lá bá wá outclass gbogbo wọn so be it. Wọ́n á padà jẹ ìmáàmù yẹn àbí wọ́n á máa bá ìmáàmù yẹn lọ nírọ̀wọ́rọ̀sẹ̀. You cannot make two wrongs to be a right. Mo kọ́kọ́ fẹ́ kí Imam Dr. Ablatif kí wọ́n wo bẹ̀yẹn dáadáa. You want to violate the institution that brought Imam Tọ́lá into power. So and at the same time you still want to justify the fact pé ọba tó kọjá lọ ló ti yàn wọ́n on what principles, on what premise ló fi yan Imam Tọ́lá síbẹ̀ kí ló gbé débẹ̀ ṣé Imam Tọ́lá nìkan ni àfáà ni tábà máa generalize kí ni pé ok Muslim community ni ẹ jẹ́ ká ṣe interview fún gbogbo àfáà tó bá wà nílùú Ògbómọ̀ṣọ́ ṣé Imam Tọ́lá nìkan ni doctor tó jẹ́ àfáà tó wà nílẹ̀ Ògbómọ̀ṣọ́ Imam Tọ́lá nìkan
ló mọ Sharia, ló mọ Quran, ló dẹ̀ lè ṣe sámọ̀ nílùú Ògbómọ̀ṣọ́. 2 wrong will never make a right. Kí Dr. Abdulateef Hakeem kí wọ́n kọ́kọ́ lọ mọ̀ yẹn. Ẹlẹ́ẹ̀kejì, ọ̀rọ̀ birthright àbí ìjẹ́ ọmọ ilé, Islam ò fi ṣeré o. Bí Dr. Abdulateef ṣe sọ yẹn, Honorable Yepe ṣe sọ yẹn, wàláhì kò rí bẹ́ẹ̀ nínú Islam. That is not the stand of Islam, the stand of Sharia. When it comes to ọmọlé ibo la ta ló bí lágbájá, lẹ́kọ̀ọ́ rọra sọ bẹ́ẹ̀ yẹn. No. Islam ti wa kọ́ Sharia ti wa kọ́ lẹ́ interpret yẹn. Because ẹni tó bá allege, kódà kó jẹ́ pé ẹnìkan ló dìde nínú ìdílé kan tó tako ẹnìkan wípé lágbájá yìí o kì í ṣe ọmọlé wa, pé ẹnìkan nínú family yẹn, gbogbo family gbọ́dọ̀ dìde láti wá ojútùú sí. Because it's beyond that nínú Islam. Ṣé bẹ́ẹ̀ mọ̀ wípé àwọn position kan wà nínú Islam tó jẹ́ pé ọmọ àlè ò gbọ́dọ̀ jẹ́, ọmọ tàbí tó níbi níran nínú family ò gbọ́dọ̀ débẹ̀. Honorable sir, no. Ibi tẹ́ lọ yẹn, that is not the position of Islam. Ẹ̀yin gan dẹ̀ mọ̀, ẹ kéré nínú kéwú. Not even in Islam now. Nínú kéwú ẹ kéré, nínú exposure ẹ kéré, in knowledge ẹ kéré, gbogbo nǹkan lẹ fi kéré. Kódà níbi ká ṣe wáàsí káwọn èèyàn gbọ́. Ẹ mọyì àwọn èèyàn tó ti tara yín gba Islam now. Ẹ mọyì àwọn èèyàn tó ti lékún nínú ìmọ́nì níbi àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ, sámọ̀ tẹ́ ń ṣe, wáàsí tẹ́ ń ṣe now. Ẹ kéré. So ibi tẹ́ gbà yẹn, èmi á fẹ́ kẹ́ ṣàtúnṣe ẹ̀ wípé ọ̀rọ̀ ìbí nínú Islam bẹ́ẹ̀ ṣe mú kọ́ yẹn, máa rọ̀ yín nítorí àwa tá à ń gbọ́ sámọ̀ yín àtàwọn tó kù ní o. Because tẹ́ bá mú bẹ́ẹ̀ yẹn, tẹ́ bá ń fi mínísírì Islam jọ́ọ̀jì ọ̀rọ̀ ìbí nínú Islam, ẹ lọ gbé wa kọ́ gíbì kan nìyẹn. So ẹ̀yin kọ́ ló yẹ kẹ́ tó máa lo ìṣújú fún wa mọ́, ó yẹ kẹ́ máa ká veil tó wà lójú wa ni ká ríran tán. Bẹ́ẹ̀ ni àdìtì pọ̀ lọ jàrá, verse Quran pọ̀ lọ jàrá, ìjùmọ̀ ò pọ̀ lọ jàrá, ìyásí pọ̀ lọ jàrá. Ṣẹ́dígẹ̀ jẹ́ ń sìn. So àwọn jurisprudent positions nínú Islam ó pọ̀ lọ jàrá tó jẹ́ pé tó bá ti activate ìbí ẹnìkan, wọn ò gbọ́dọ̀ fọwọ́ yẹpẹrẹ mú. So sir, I'm sorry, and at the same time I'm not sorry. Position yín lórí ọ̀rọ̀ pé ọmọléèbo ni Imam tọ́lé àyẹn, Islam, position Islam kọ́ yẹn, ẹ máa gbẹ́sẹ̀ kú òun bẹ̀. Àádẹ́ appreciate kẹ́ ẹ ṣe wáàsí nípa ojú wo ni Islam fi wo kọ́ máa allege èèyàn pọ́mọlé kan ní àbọ́mọlé kan kọ́. Nítorí àwa tá à ń gbọ́ sámọ̀ yín ni o. Interview tẹ́ ẹ ní pẹ̀lú àfárẹ̀dùn online òun ló jẹ́ kémi jáde. If not, whatever might have been happening in Ògbómọ̀ṣọ́ concerning imamship or no imamship, kò kàn mí, and that is the truth. Bọ̀ nítorí position yín nínú Islam àti àwa tá à ń tẹ̀lé yín, tá à ń lẹ́ni nǹkan bẹ̀, tẹ́ bá wá bẹ̀rẹ̀ àwọn nǹkan kan sínú, tẹ́ fi sọ àwọn nǹkan kan, ó lè ṣì wá lọ́nà, Ọlọ́run ò ní jẹ́ ká ṣìnà. So ìyẹn jẹ́ ẹlẹ́ẹ̀kejì. Ẹlẹ́ẹ̀kẹta òun ni wípé ẹni Imam tọ́lẹ̀ wọn ò tí ì ṣe nǹkan kan tó contravene Islam àbí kíní kan. Probably you don't know him or you've not been following up lórí àwọn sámọ̀ tí wọ́n ń ṣe. Sentiment apart, sir, sentiment apart. Lecture Imam tọ́lẹ̀ mẹ́lòó lẹ́ ń gbọ́. Ṣé position Islam ni wípé
ká gorí múmbàrí ká máa sọ̀rọ̀ ńláńlá fi ránṣẹ́ sí àwọn authority àbí ká máa ṣépè lórí múmbàrí àbí ká máa threaten èèyàn lórí múmbàrí àbí ká fi wútúbà kalẹ̀ ká máa lọ treat personality àbáwọn issues míì àbí ká allow a security agent kó invade musala wa níjọ́ Jímọ̀ tó yẹ ká kírun and you said the guy has not done anything. Sir, àtúbọ̀tán ti wá as an individual ló jà jù. When we are speaking on the authority of Islam and Sharia, let us be clear, let us be plain, let us be clean. Gbogbo kùdìẹ̀kùdìẹ̀ èèyàn lè wà kó má kù síbì kan. Ṣùgbọ́n kùdìẹ̀kùdìẹ̀ tá a bá rí ká má torí pé ìfẹ́ àníjù síyàn kó bò wá lójú ká má rí. Wípé lágbájá yá o ti ń contravene. You have been stepping beyond. So ó yẹ ká lè sọ. Honourable sir, you need to advise Imam Tolia. Kò tiẹ̀ nídìí kí àwọn èèyàn tiẹ̀ máa gbé wá. It's a thing you can Google about the sermon of Imam Tolia. Tẹ̀ ń kẹ́sẹ́ fún wọn. I'm not against him being Imam of Ogbomoso, no. And that is why I told you initially that ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni mo gbọ́, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni mo mọ̀. Ṣùgbọ́n I'm not going there. Tí ìbá ṣe position tẹ̀yìn take yìí ló fẹ́ mú mi nítorí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn bíi tèmi ni wọ́n fẹ́ dá sí. Ohun tó kàn wá òun ni Islam. Bí Islam dẹ̀ ṣe máa lójútùú òun ló kàn wá. Ọ̀rọ̀ ìjà ń bí ìjà lọ́run rárá. Ṣùgbọ́n for you to take that stand kẹ́ wá justify ẹ̀ pé position Islam nìyẹn ìyẹn lèmi fẹ́ kẹ́ yọ kúrò ẹ jọ̀ọ́ sà. Because bó ṣe post kìíní yẹn tó ń trend yẹn tẹ́ ẹ̀ bá correct àwọn nǹkan kan bẹ̀ Ọlọ́run ní jẹ́ kó di iwájú kó di ìbáwí lẹ́jọ́ fún wa níjọ́ gbẹ̀ndẹ̀ àlìkẹ́ ọmọ. Because within yourself you know certain things. Pẹ̀lú gbogbo bẹ́ẹ̀ ṣe ń dáhùn àwọn ìbéèrè yẹn ó ti fi hàn wípé ẹ mọ̀ ju bí èmi yìí ṣe mọ̀ lọ. Because I listen and I can sense ibi tẹ́tí switch nínú interview yẹn. Because when the interview started tí mo bi tọrọ yẹn ń lọ and you have been plain ẹ sọ bó ṣe yẹ kí Islam bó ṣe rí nínú Islam but immediately tí àfáà yẹn gbé ọ̀rọ̀ Imam Tolia wọlé you switch. Kò dé yẹ kẹ́ switch. Èmi rò pé bó ṣe wọlé yẹn ń tẹ́kọ̀ máa sọ fún àfáà tí wọ́n ń gbà níbẹ̀ yẹn ni pé èmi ṣe wá sí mi bó ṣe yẹ kí n ṣe. Mi ò dẹ̀ ní dá sí ọ̀rọ̀ ìdílé ẹnìkan àbí kinní kan ó máa yanjú ara wọn. Which along the line ẹ̀ ń mú wá ẹ̀ tún jáde nínú ẹ̀ ń mú wá ẹ̀ tún jáde nínú ẹ̀. You see? Ohun tẹ́ sọ pé ẹ̀ ní ṣe kí àfáà tó ń interview yín má ṣe ẹ̀yin náà ń dọ́gbọ́n láti tì í wọlé pé kó lè accept ẹ̀ because àfáà yẹn ti jẹ́ wá jẹ́ kẹ́ mọ̀ ń sìn pé ọ̀dẹ̀ ti sọ fún yín láti bẹ̀rẹ̀ pé kíní yìí máa jáde. You don't need to be scared. You are for Islam and alhamdulillah ibi tí Islam gbé yín dé lórí ilẹ̀ alàyè yìí lè níyì wàláì àwọn àrọ́mọdọ́mọ yín lórí òkè yẹ̀pẹ̀ yìí tí ayé ò bá tí ì parẹ́ ọmọ máa dúpẹ́ fún yín ni wípé you are able to make a stand ẹ dẹ̀ revive ilé tàwọn. Now ibi ẹ̀yẹn ni màá tún gbàbẹ̀ wọlé pé ṣé tí gbogbo ilé bá jẹ́ ẹlẹ́bọ tọ́wá ní ìmọ̀ọ́mù tọ́ sí wọn nílé yẹn ṣé kọ́ lọ fẹ́ ẹlẹ́bọ ṣe kínní ni. You see this family àwọn mẹ́mbà tó wà aggrieved yìí la ilaha illallah muhammadu rasulullah subhanallah. Ṣé gẹ̀jẹ̀ àwọn tó kúnjú òṣùwọ̀n nínú ìdílé yẹn wọ́n mọ̀ àwọn tí ò kúnjú òṣùwọ̀n wọ́n mọ̀ gbogbo ẹbí kọ́ ló ń jà sórí ọ̀rọ̀ ìmáàmù yìí náà
I think 1 or 2 among them tó believe pé ìmáàmù yìí tọ́ sáwọn àwọn onímọ̀ Quran àwọn ní kinní. So you shouldn't have sọ pé tí ìdílé bá jẹ́ ẹlẹ́bọ. That statement is too weary. Ó ti wé jù. Honourable sir, èmi ò bá bẹ̀ yín kẹ́ ṣàtúnṣe statement yẹn náà. Because that statement ní gbogbo ayé tó ń gbọ́ yín yẹn ẹ̀ ń tàka ẹ̀ directly wọ́n máa link ẹ̀ mọ́ family Ayélára nínú Ògbómọ̀ṣọ́ pé ẹ̀ ń pè wọ́n ní ẹlẹ́bọ tó ti fara kín ọ̀rọ̀ tẹ́ padà sọ pé òtítọ́ ọ̀rọ̀ tí Imam tẹ́lẹ̀ wá sí tó ń ṣe òun ló fà á. Ṣé ẹ̀yin náà tún fẹ́ máa pẹ̀lú àwọn sàlàfíyà àbí kíní kan tó ń pera wọn wà bí yà? Ẹ fẹ́ máa tẹ̀lé ọ̀bọ wọn pẹ̀lú ọ̀bọ wọn jẹ́wùrà ni? Condemn some sect of Muslims or some aspect of a Muslims or some Muslims for now saying ṣé tí gbogbo ìdílé kan bá jẹ́ ẹlẹ́bọ tó jẹ́ pé ẹnìkan no sir ọ̀rọ̀ yẹn pọ̀ o. Ẹ ṣe àtúnṣe lórí tìyẹn náà again. Ẹ ṣe àtúnṣe lórí ẹ o. Then lórí ọ̀rọ̀ mọ́ṣáláṣí àbí fíṣẹ̀bílì láì. Lóòótọ́ mo mọ̀ pé olófin ni. Ṣùgbọ́n let me tell you one thing. Tí èmi bá kọ́ mọ́ṣáláṣí mi kalẹ̀ tí mo fa ìmọ̀ọ̀mù síbẹ̀ tí wọ́n ṣe é lọ tí mo ń lọ. Táwọn ará mọ́ṣáláṣí àwọn ìmọ̀ọ̀mù àbáwọn tó ń ṣàkóso tó ń gba fíṣẹ̀bílì láì. Ṣé sọ pé èmi lọ́kọ́ wá fún ni? I still have the authority and to claim the ownership of that mosque. That is the position. Àyàfi tó bá jẹ́ pé èmi tí mò ń kọ́ ni mo gba fíṣẹ̀bílì láì. Ìyẹn lẹ lè sọ. Ṣé fíṣẹ̀bílì láì tó ń gbà ní mọ́ṣáláṣí Ògbómọ̀ṣọ́? Ṣé ọba lọ́kọ́ lọ fún ni? Ọba ló Ògbómọ̀ṣọ́ lọ́kọ́ lọ fún ni? I don't want you to twist the law. Ẹ̀yin náà mọ̀ pé emblem law yẹn ṣe mọ̀ pé ọ blindfold ẹ̀. We will argue. Mi ò fẹ́ kẹ́ commit fallacy. I don't want you to be good. Ẹ ti tóbi kọjá gbogbo ibi tẹ́ fẹ́ máa mú ọ̀rọ̀ lọ yẹn. Is it possible nítorí pé mo kọ́lé kalẹ̀ mo gba àwọn èèyàn síbẹ̀ kó máa ṣe kinní? Mo ń gba rent lọ́wọ́ wọn kí n tó lọ síbẹ̀ yẹn. Does that make them to be the ownership of my property? No, ṣé n tẹ́ ń justify fún wa nìyẹn pé èèyàn kọ́ mọ́ṣáláṣí kalẹ̀ nígbà tó ń kọ́ mọ́ṣáláṣí yẹn tó gba tàbárùjọ àbí ó gba fíṣẹ̀bílì láì ní. Ó parí mọ́ṣáláṣí ẹ̀ tán ó wá bùn Ọlọ́run pé káwọn èèyàn máa kírun bẹ̀. Àwọn tó wá ń kírun bẹ̀ wá lọ ń gba fíṣẹ̀bílì láì. Dókítà, ṣé ẹ rí dọ́kúmẹ̀ntì kan tó sọ fún yín pé nígbà tí ọba ń kọ́ mọ́ṣáláṣí yẹn o àwọn fámìlì báyìí ló dá owó jọ ló fi kọ́? Gbogbo olùgbà wípé mọ́ṣáláṣí yìí mọ́ṣáláṣí ọba ni. Ẹ wá ní tó bá ti gba fíṣẹ̀bílì láì ẹ jọ̀ọ́ nítorí tọ́lọ́run ẹ dúró ti Islam. Tí Imam Tọ́lá tí gbogbo rògbòdìyàn yìí bá lọ tó continue lórí imamship yìí kò dín Islam kù àlékún ni. Tó bá tó wá jẹ́ pé nínú kádàrá Ọlọ́run ó máa step down for another person to continue kò dín Islam kù ó máa tún lé Islam kún ni. Àwa tá fẹ́ dá sí ọ̀rọ̀ yìí ní ká mọ position tá ń take. Are we for Islam or we are for personalities? Ẹ jẹ́ ká wòye síbẹ̀. Are we really for Islam? Gbogbo àwọn a lot of people ló ti dá sí ọ̀rọ̀ imamship pàápàá tó jẹ́ pé wọ́n tún ti deviate kúrò ní ọ̀rọ̀ pé à ń sọ̀rọ̀ imamship ilẹ̀ Ògbómọ̀ṣọ́. Wọ́n ti wá delve into ọ̀rọ̀ Imam Ayélára tó ti kẹnu gan tó ti fẹ̀ kọjá ibi tí Imam Ayélára gan lérò pé ọ̀rọ̀ yẹn lè dé. Ṣùgbọ́n the issue is this. Ṣẹ̀rí
tá a bá ṣe nítorí tọ́lọ́run gbogbo èyí tó kù ń sìn kọ́lọ́run tètè yanjú ẹ̀. Ọjọ́ tí kóòtù bá dájọ́ lè ní pé ìmáàmù Ayélára o continue lórí imamship yẹn, a máa bá wọn ṣàjọyọ̀ pé a kú oríire, but ìmáàmù Ayélára ìmáàmù Tọ́lá will be the most aggrieved person nítorí wípé kí ni níbo ló fẹ́ wọ̀ sí? You are not getting it. Níbo ni ìmáàmù Ayélára ìmáàmù Tọ́lá fẹ́ wọ̀ sí nínú agboolé Ayélára yẹn tí ò bá sí àwọn èèyàn tó máa dìde pé yes ọmọ wa ni a dẹ̀ máa prove ẹ̀ báyìí. Òun ló fà á nínú ọ̀rọ̀ àbọ̀ròdé wọn láì bọ́ ṣe sọ wọ́n ní màmá tó bí wọn ó ń repeat ẹ̀ fún yín but ẹ̀yin ń ṣe bẹ́ẹ̀ ni pé ẹ̀ gbọ́ ọ̀rọ̀ yẹn pé màmá tó bí wọn sọ pé òun ò bí wọn sílé Ayélára o, and this thing is going viral. Okay, tí Imam Tọ́lá bá padà wá continue imam yẹn tó ń bá lọ kọ́lọ́ ń gùn wọ́n lẹ́mìí kó ṣe dáadáa fún wọn, it will soon be over. Ọmọ bo ló fẹ́ pera wọn? Wàhálà míì lẹ́tún fẹ́ gbé sí orí wọn yẹn because ọ̀pọ̀lọpọ̀ wa gan tẹ́lẹ̀ àti ẹ̀gbọ́ ìjù pé bóyá màmá wọn sọ pé màmá wọn ti sọ pé òun kì í ṣe òun ò bí wọn sílé Ayélára. Now the question now will now be Ayélára wo ni Imam Tọ́lá ń jẹ́? It is still this woman that can clear the air. Ètò ẹ̀ sọ pé kọ́ máa dá sí yẹn wá dá sí. Màmá wọn náà ló tún máa padà bóyá ó gbóyún wọn sá ni o because tó bá náà ọ̀bíyàn sílé ibì kan fine ó possible bóyá èèyàn rí one thing or the other ó wá sá kóyún dẹ̀ ti wà lára ẹ̀. Tẹ̀mọ̀ ó lè máa bí sínú agboolé yẹn kó lọ bí síbòmíì á dẹ̀ make sure wípé orúkọ family yẹn wà pẹ̀lú ẹni tó bá dé lọ́la á padà ìbí àrùn ẹ wá ní kó má dá sí. Dókítà Islam ò sọ pé kó má dá sírú ẹ ti gbàgbé ni Islam ní ká ran ọmọ ìyá wa lọ́wọ́ àwọn ọmọ ìyá wa méjì lọ́wọ́ ẹni tó fẹ́ ṣe àìdá ká dì lọ́wọ́ mú kó má rí àìdá yẹn ṣe, ẹni tó fẹ́ ṣe dáadáa ká kún lọ́wọ́ kó rí dáadáa yẹn ṣe. Àwọn méjì tí Islam ní ká ràn lọ́wọ́ ni tí Rasulullah sọ pé ká ràn lọ́wọ́ ni. Ṣé ẹ̀yin wá fẹ́ ká ran ẹni tó fẹ́ ṣe àìdá lọ́wọ́ níbi àìdá ẹ̀ ni ẹ fẹ́ ká kún lọ́wọ́ lẹ wá ń fi ojú kékeré mú ọ̀rọ̀ ìbí? It is not o, it is not. Ọ̀rọ̀ ìbí kéré na kò kéré. Now ẹ̀yin náà wá sọ wípé níbi tẹ́ ti bẹ̀rẹ̀ ẹni ọ̀rọ̀ òṣèlú ó ti wọnú imamship yìí. You might be right and you might be 100% right. Nígbà tẹ́yin gan ti mọ̀ wípé ọ̀rọ̀ òṣèlú ti wọ̀ ọ́ ṣe jẹ́ kí Imam Tọ́lá kó come clean lórí ọ̀rọ̀ yìí àbí ṣé òṣèlú yìí náà la máa bá yí nínú ọ̀rọ̀ Islam? Gbogbo anything tó bá ti jẹ mọ́ ti Islam sìn ká bẹ̀rẹ̀ sí tòṣèlú bọ̀ ká máa dàrú. Ẹ̀yin lẹ wà in position láti parọ́ wa kódà dídìde yín lọ́jọ́ yẹn because ìgbà tí àbáwọ̀ wọn sọ pé àwọn ló ṣe jẹ́ kí n lọ trace wá sí tẹ́ ṣe yẹn. Èmi kò sí nǹkan tó kàn mí pẹ̀lú yẹn tẹ́lẹ̀ but àwọn ọ̀rọ̀ tẹ́ sọ ń bẹ̀ yẹn ọ̀rọ̀ yẹn pọ̀ jù ọ̀rọ̀ tó lè dá wàhálà sílẹ̀ fún yàn ni. And the same thing you want to justify nínú interview tẹ́jọ́ ń ṣe yìí, and that is not the position of Islam. I'm not sorry to say that. That your position is not the position of Islam. So òun ni mo ṣe bẹ̀rẹ̀ pé institution tó gbé Islam Tọ́lá wọlé from the onset àti imam yẹn ṣe agree pẹ̀lú ẹ̀. Òṣèlú ibi tó òṣèlú yẹn ti bẹ̀rẹ̀ ni. Tẹ́ bá agree pẹ̀lú ẹ̀ á jẹ́ pé n táwọn people yìí ń fight fún sìn ẹ gbọ́dọ̀ agree pẹ̀lú ẹ̀ because institution tó gbé wọlé yẹn náà the same institution yẹn náà
process yẹn náà ló fẹ́ yọ wọ́n lọ mo lè sọ pé ló ń bá wọn jà kí n má sọ pé ó fẹ́ yọ wọ́n because gbogbo kìíní yìí ó máa dókun. tẹ bá dẹ̀ sọ wípé agree pẹ̀lú ẹ̀ ok àwọn other members tó ti fi institution yẹn process yẹn di bá ńkọ́ tó dẹ̀ ní more right more qualification more standing more understanding than Imam Tọ́lẹ́à báwo lẹ ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ tiwọn. mo mọ̀ pé the very best answer tẹ́lẹ̀ sọ fún mi ni pé kádàrá Ọlọ́run bọ̀ kádàrá Ọlọ́run lábẹ́ kíni níbi àbòsí àti òṣèlú ẹjọ́ nítorí tọ́lọ́run àwa continue láti máa nífẹ̀ẹ́ yín àdẹ̀ máa gbọ́ wá sí yín ṣùgbọ́n ẹjọ́ ẹgbájúmọ́ Islam kẹ kọ́ wa ẹ fún wa ní teachings and understanding of Islam ẹ má lọ tìtorí pé ẹ belong sí fashion kan ẹ belong sí fashion kan kẹfì máa permutate kẹ máa fi kún Islam tẹ́ ń preach fáwa o nínú ọ̀rọ̀ tẹ́ ń sọ wàláì àfáà míì tó kéwú tó ní sànà kódà èmi tó lọ jámíà tó dé tó ti kú lórí àwọn agbọ́n nìkan wá sí yín ń gbé wọn padà lọ ka tírà mọ̀ ní nǹkan kékeré báyìí èèyàn dẹ̀ lè ṣe tó máa di pé àwọn èèyàn níta ni kí ló fẹ́ sọ fún wa Ọlọ́run ò ní ṣe yín lẹ́ni tí ń sọ̀sọ̀kùsọ ẹ jọ̀ọ́ nítorí tọ́lọ́run àwọn àtúnṣe tẹ́ bá lè ṣe because ọ̀rọ̀ yìí kò di dandan kẹ́ dá sí o ọ̀rọ̀ ní Ògbómọ̀ṣọ́ imamship Ògbómọ̀ṣọ́ yìí wallahi tallahi summa billahi azim honorable kò di dandan kẹ́ dá sí ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹ fẹ́ wá dá sí ẹ dá sí nítorí tọ́lọ́run nítorí tànàbí àti nítorí Islam ẹ má lọ fi ṣe kákọ́s o nítorí pé ohun tó ń yẹpẹrẹ ẹ̀dá láyé yìí nǹkan kékeré báyìí ni Ọlọ́run sì ní yẹpẹrẹ yín wàláhì ẹ tóbi honorable wàláhì ẹ tóbi ẹ lè má mọ̀ jẹ́rí ohun tó kí n wá sọ nǹkan kan fún yín tó mú mi ṣe kinní yìí kódà tó bá jẹ́ pé ẹlòmíì ló ṣe mi ò ní dáhùn mo rántí àwọn explanation kan tẹ́ ṣe nígbà tí ọ̀rọ̀ kinní ṣẹlẹ̀ tí bàbá wa Tinubu wọlé tó fún yín ní position kan I think it has to do with the insurance àbí àwọn owó kan the way you analyse those things then mo copy kinní yẹn mo lọ save ẹ̀ ní tó jẹ́ pé at an interval máa tún padà lọ máa tún lọ gbọ́ wàláhì Ọlọ́run ṣoore fún yín èmi ń sọ fún yín bí ẹ̀dá ò bá mọ̀ wàláhì mò ń sọ fún yín lè ní tẹ́yìn gan ò bá rí tẹ́ ẹ̀ mọ orú oore tọ́lọ́run ṣe fún yín èmi ń bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wàláhì Ọlọ́run ṣoore ńlá fún yín because the analysis you gave are what I view ọ̀pọ̀lọpọ̀ àwa tá a tẹ understand tó ń lọ Nàìjíríà tẹ́lẹ̀ la padà mọ̀ I think it has to do with AMCON kí n bá gbàgbé nípa bí mo ti ń sọ̀rọ̀ yìí sìn màá tún padà lọ màá tún lọ wo fídíò mo fọ́ fún yín seriously pé nínú Islam wa náà láti rí àwọn èèyàn tó ẹ tóbi ẹ jọ nítorí tọ́lọ́run àti tànàbí Muhammad àti ti Islam ẹ má tẹ̀lé àwọn tó kọ̀ máa bọ́ sí gbòòrò máa sọ anything tó bá ti wù wọ́n àwọn èèyàn ń check facts èèmọ̀ ti fẹ̀ wọ́n ti download tírà wọ́n ti translate wọn tó ti fọ́n sórí net rẹpẹtẹ ẹ jọ̀ọ́ ẹ ní sọ̀rọ̀ tó máa di ìbánilẹ́jọ́ fún yín níjọ́ gbẹ̀ndẹ̀ àlèkíyàmọ̀ àti níwájú Ọlọ́run. Wassalamu alaikum warahmatullahi wabarakatuh.